ẹ kí gbogbo ọdún ẹ kí gbogbo ọdún wa Adeniran ní sọjọ́ bí ẹ kí gbogbo ọdún ẹ kí gbogbo ọdún ẹ kí gbogbo ọdún wa ọkọ Bọ́lá lè ní sọdún lẹ́ni ẹ kí gbogbo ọdún ẹ kí gbogbo ọdún ẹ kí gbogbo ọdún wa Sodiq ní sọdún lónìí ẹ kí gbogbo ọdún. Akọ́dá ayé mo ṣe bá lọ́wọ́ rẹ o aṣẹ̀dá ayé mo ṣe bá lọ́wọ́ rẹ o ìbà lọ́wọ́ lọ́wọ́ Elédùmarè tó fún mi lẹ́nu tí mo fi ń kí ládéládé tí mo fi ń kí lóyèlóyè ìlàyé aláwọ̀ àbímọ́ gbóhùn náà lẹ́nu mi táyé ò fi ìtàn ìlérí Olúwa lèmi jẹ́ the most talented lady táwọn ayé ń sọ mo ṣe bá ládéládé o mo ṣe bá lóyè lóyè kìrùkẹ̀rẹ́ ó dábẹ́rẹ́ mọ́ gbogbo aládé lọ́wọ́ ẹjọ́ ojú mi ń ṣe torí ewúrẹ́ tó wọlé tí ó kàgbó dẹran àmúso àgùntàn tó wọlé tí ó kàgbó dẹran àmúbọ̀rìṣà kémi bàbá dẹran àmúbọ̀rìṣà lóde ńkọ́kọ́ kàgbó fáwọn tí mo bá níwájú mo ṣe bá wọn tí mo bá ń wájú mo ṣe bá wọn tàjọ jẹ́gbẹ́ mo ṣe bá wọn tó ń bọ̀ lẹ́yìn mi mo ṣe bá gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀tẹ̀lé ayédùn ẹjẹ́ òtú mi ṣe torí Adeniran ni mo ṣe wá ọmọ Bọ́láńlé ló rán mi wá o ó pé wọn a mọ bóun kọkọ òun adé orí òun àrídùnnú òun èjìká òun olólùfẹ́ òun bàbá ọmọ òun tí ń sọjọ́ bí lónìí ó láṣẹ ìṣàmọ́dún ó lọ́dún ayọ̀ ló mọ̀ ń ṣe láṣẹ Elédùmarè ọba aṣíwájú ó òní ní sọjọ́ bí rẹ̀ tàbí ọ̀sáyé ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe láṣẹ Elédùmarè ọba aya rẹ pé nkì ọ̀rẹ́ lé àwọn bàbá rẹ ṣèbẹ́yìn lọ́ọ́ máa dára borí ìyàwó àdàgbà ńlá gorí ẹ̀sìn ọmọ ọba ìwù sinimá kò ń Ṣàgámù ọmọ ọba alájàkáyé tìlú àjàká yan nílé àwọn bàbá rẹ ọmọ wọn ní ìtúnlá níbi tí wọ́n ti ń ṣe nǹkan ńláńlá àwọn bàbá yín ní ìjàkárí tó tilẹ̀ rẹ mọ́ ọmọ ọba ní ọ́ nídìílé ìyá bèbọ́ ọmọ ọba ní ọ́ nídìílé bàbá yín nídìí àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ wa ń rìn nílẹ̀ ọ̀mùlẹ́mí tìtì ọmọ àgbọ̀nwọ́ bí ẹni gbọ̀nmọ́ ọmọ ẹ̀dínkù mẹ́dẹ́mẹ́dẹ́ à ń lè bọ̀ òun lára wájú ní ọ nílé àwọn bàbá rẹ̀ ó sọdún èyí ọdún ayọ̀ ló hàn ṣe ìláyà aláwọ̀ àbí oníjó òkú tí kò fi ìtàn ìgbà rẹ̀ tí wọ́n dùn wá ní kú láíláí. bàbá Zainab bàbá Abdulaziz bàbá Abubakar bàbá Muhammed ló ṣe gbòǹgbòǹ ẹnu mi ó yá tẹ́wọ́ àdúrà kó mọ̀ sàmì gbèdé bẹ́ẹ̀ jọ bó ti wẹ̀ kó pẹ́ láyé tó ó ní mọ̀ sáré ọmọ láṣẹ Elédùmarè ọba ayò wá ní kú mọ́ lórí ó ní kúkú àìtọ́jọ́ àjọlò àwí ajé òkòrè èdèlè láṣẹ Elédùmarè ọba ọmọ Bọ́láńlé tún ní kí ọ rèlé àwọn bàbá rẹ̀ ó ní lérí Olúwa máa bá ń kọ́kọ́ mi rèlé àwọn bàbá tó bí lọ́mọ Ìjẹ̀bú ní ìfẹ́lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ ọ̀fọ́nú àtàrìndìyàn ní péjẹ̀bú olóríkì èmi mo rí kí ilé àwọn bàbá rẹ̀ bó wá rújẹ̀bú ààrẹ ní ẹni rúnirúni bó wújẹ̀bú ààrẹ ní ẹni rúnirúni bó bá wújẹ̀bú ọ̀fẹ́ ní ẹ̀ tó kú sọdún àlágẹmọ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ni ọ́ ọmọ ẹlẹ́ni ewúrẹ́ ọmọ aládìẹ òkòkò màgò adìẹ balókun arórókun àròrò adìẹ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ wọn mẹ́gùn wọlé bàrà rí ìbálòmọ́gùn wọlé rẹ mọ́ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ máa fi jù Ìjẹ̀bú ti fọkọ̀ sí ẹja pé ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀mọ́yọ̀mọ́ 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 tí ń ṣe ni ò lè pani nílé àwọn bàbá tó bí lọ́mọ Ìjẹ̀bú ni ọmọ aláre ọmọ àwùjẹlẹ ọmọ arọ́jẹ̀jọyè ọmọ alágẹmọ ogun wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ aládìẹ ògògùn màgò adìẹ balókun àròrókun àròrò adìẹ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọmọ nígbò mọ́wọ́mọ́wọ́ ẹ̀yin lọmọ onígbàdùn àjòjì ò gbọ́dọ̀ dé àjòjì tó bá wọgbó rẹ̀ mọ́ olúwa rẹ̀ yóò sí ìdíjẹ ní agbọ́ra ní nílé àwọn bàbá tó bí lọ́mọ ẹ̀yin lọmọ olówó ṣẹ̀ǹbáyé Ìjẹ̀bú ti náwó dọ́là òyìnbó tó dé kó tó dòwó ẹ̀wù kó tó dòwó ọmọ ó ṣàjẹ́ ń dàbí onílé yìí o Sodiq o ní ẹsẹ̀ kì í ní pé pupa Ìjẹ̀bú owó ni
dúdú Ìjẹ̀bú owó, ọmọ kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó, iwájú Ìjẹ̀bú owó, ẹ̀yìn Ìjẹ̀bú owó, ìgbẹ́ Ìjẹ̀bú owó, ìtọ̀ Ìjẹ̀bú owó, kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó, itọ́ Ìjẹ̀bú owó. Gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lò lọ́wọ́ Ìjẹ̀bú ní ọmọ èrè ní ìwà. Aṣíwájú mo ṣe gbòǹgbòǹ ẹnu mi, ìwọ lọmọ mo rẹ́yẹ mi òrokò tán eré sálọ ní ọ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Bọ́ládé ló pé wá kí ọ o, dọ́bà níta ní kọrin wí iṣẹ́ ọ létí. Ìlérí Olúwa lèmi jẹ́, the most talented lady táwọn ayé ń sọ. Ẹ kí gbogbo ọdún ẹ kí gbogbo ọdún Adeniran ní sọjọ́ bí ẹ kí gbogbo ọdún ẹ kí gbogbo ọdún ẹ kí gbogbo ọdún Bọ́ládé ní sọdún lẹ́yìn ẹ kí gbogbo ọdún. Àwa mi lọ bọ́lódé sóde, àwa mi lọ bọ́lódé sóde òde, àwa mi lọ bọ́lódé sóde, àwa mi lọ bọ́lódé sóde òde, ó ti yá òde, ó ti yá òde, àwa mi lọ bọ́lódé sóde òde,